dẹ̀ ṣe ń wo kíní yìí ìjà ẹ̀sìn ń bọ̀ ayi cha torí bí ti ìjà náà lélẹ́yìí pásítọ̀ la ilaha illallah ó lu mùsùlùmí kan àwọn mùsùlùmí yarí gan o ayarí gan o pọ́tébù lélẹ́yìí àwọn èèyàn sì mọ̀ sí mùsùlùmí kọ́dà ó lè máa ṣe nǹkan mi lẹ́yìn njó bímọ àwọn àfáà ló pé tọ́lọ́sọmọ ló kọ́ njó tó bímọ Mr. Ajimola ìtàn ṣẹwà pa njó tó bímọ àwọn àfáà ló pé tọ́lọ́sọmọ ló kọ́ tí ń jásí pé mùsùlùmí ni pásítọ̀ kan wá lọ ṣe wàásù lọ́dọ̀ rẹ̀ instead kọ́ yẹ kó sọ pásítọ̀ ẹ máa lọ káàtì ẹ̀ lẹ́yìn tó sọ pé pásítọ̀ ò níṣẹ́ ẹja ìyẹn kọ́ mo fẹ́ lọ ṣùgbọ́n ṣé tó pọ́tébù lẹ́tọ̀ọ́ kó lu pásítọ̀ kó tó wá post ẹ̀ online bó ti wá post ẹ̀ yẹn kí ni contribution àwọn mùsùlùmí lórí tó ṣe yẹn ìbí lẹ́yìn ìgbà yẹn lásán lọ bá àwọn àfáà kan tí wọ́n lọ gbé kú wá ní Bánlé ṣé ẹ lọ kí pé tó ṣe yẹn dá nìyẹn ẹ lọ sọ fún pé bó ṣe lu pásítọ̀ yẹn dá nìyẹn o tẹ́ ẹ bá mọ̀ ẹ̀rù ẹ̀kẹ́ ẹ mú kọ́lá kó jásí pé lóòótọ́ pásítọ̀ yẹn ló jẹ̀bi torí mùsùlùmí ni àní mùsùlùmí ga ara gan òní gbà kí ẹnìkan lọ lu àáfàá kan báwọn nítòsẹ̀lẹ̀ àní gbọ́mọ́ o nítòsẹ̀lẹ̀ yẹn àní fẹ́ gbọ́mọ́ kó o ti kọ́ lu àáfàá náà àyàrí bí tí a bá lè gbà nínú ẹ̀sìn wa ẹ má jẹ́ àfi lo ẹ̀sìn míì lọ́wọ́ gbà tán bá ti disturb wa. ó wá lítà wá ní òmùkú pásítọ̀ ni ó dẹ̀ ń sọ fún rẹ pé pásítọ̀ ó gbá létí òun fún pásítọ̀ lépè àwa mùsùlùmí àwa lè yarí tán yányán fún tó ṣe ọ̀dà ká yarí tán yányán ká bá wí kí ayé ó lè mọ̀ pé Islam kì í ṣe ẹ̀sìn violence ẹ má bínú ìyẹn gbà wá lónìí ni o ká lè mọ̀ pé Islam kì í ṣe ẹ̀sìn violence àwọn àfáà kan tún wá lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ kí n lé tó bá yá tó máa ń pè ẹ̀yìn àfáà ló ń jẹ kú jẹ ẹ̀ wá yarí àwọn èèyàn kan bẹ́nu ẹ̀sìn Portable tó gbé láìpẹ́ yìí ní proof po ní fálòhùn kílẹ̀ mùsùlùmí rí sọ síyùn àìpẹ́ yìí ló ń proof po ní fálòhùn àwọn tí ó wàá kàn wá lámọ̀ wá rán èyí tó kàn wá gan àníyàn gbàdá máa bú ọba a lè bú ọba ìlú onílùú káyán ka ọba ọlọ́ba àwọn ọjọ́ kan wá ká máa dá sí torí ẹ̀sìn àwọn kan tí ń ba ẹ̀sìn wa jẹ́ gan àmójútó àfáà kan náà lọ́jọ́ láìpẹ́ tí ń sọ gbogbo àwọn àfáà kọ́mẹ́dì ni wọ́n ń ṣe Òjìbára kọ́mẹ́dì ní ń ṣe ẹ wo nǹkan imagine gbogbo àwọn yẹn àmójútó wọn àwọn àwa tá a jẹ́ ọ̀dọ́ tá à ń sọ ọ̀rọ̀ tí ń ba ẹ̀sìn jẹ́ mójútó wa ká mọ́ káyé bẹ́ẹ̀ Islam jẹ́ mọ́ sẹ́sìn tá àti ètò fúnra wa a fẹ́ pe àwọn nǹkan bá wa ṣe wọ́n ti wá wọn ètí ìdè ni ẹ̀sìn tí àwa gangan fúnra wa tí ó ti tá àti mú kí a ṣe báyìí náà Muhammad ti ṣe ká kún lọ́dà ká fẹ́ wá sí kó wá attractive fáwọn èèyàn àtọ́jú ẹ̀sìn yẹn nígbà pinnu tán fáwọn èèyàn nísìn àtúntí wá rí mi nísìn àtúntí wá mú àlìjánnà àfáà kan jáde ó ní kì í ṣe gbogbo mùsùlùmí ó ní kì í ṣe mùsùlùmí nìkan làlìjánnà ló ní àlìjánnà àfáà kan jáde ó ní ara o mùsùlùmí nìkan ló làlìjánnà ẹ dákun gbogbo Ọ̀yọ́ state yìí mùsùlùmí lè mílẹ̀ lọ́wọ́ àmbẹ́ gbogbo Ọ̀yọ́ state yìí ẹ lọ kàyé Christian tó wà àmbẹ́ àyè gbogbo Lagos state yìí yàrí Ọ̀yọ́ state ẹ̀ka Lagos ni mo wà ẹ̀ka oníṣẹ̀ṣẹ̀ ti mẹ́mẹ́ ẹ wá kú ní ilẹ̀ tá a wà yìí ẹ bọ́ sílùú mi àwọn ìlú kan máa ń bẹ ẹ̀sìn wọn sí ìdébẹ̀ Islam wọn sí ìdébẹ̀ dàárọ̀ yìí
àlù kan bẹ kìrìsìtẹ́nì wọn sì débẹ̀ wọ́n kàn sáà ń gbé ayé mọ̀ ni ẹ dákun àwọn gbogbo wọn ti kú náà tí wọn ọmọ tí ń jẹ́sìn yẹn iná ni gbogbo wọn wọ̀ ọlọ́run àjẹ́nà tọ́lọ́pọ́lọ́ ọlọ́run ní ẹnìkankan ò ní wà lè jẹ́nà àyàfáànù wọn ọlọ́run ọba àjẹ́nà tá à ń pín káàkiri tá a ti pín fúnra wa tán nígbà tá a ti há iná tán àwa ń pín àjẹ́nà fúnra wa ṣé mùsùlùmí nígbà tẹ́ni mùsùlùmí náà wà lè jẹ́nà wàláhì mùsùlùmí mi ń bẹ tí ò ní gbòòrùn àjẹ́nà báyìí kò ní gbòòrùn rẹ̀ ṣé mùsùlùmí ti já sí pé mùsùlùmí mi ń bẹ ti já sí pé babaláwo mi gan bẹ tààrí èbí ẹ ti sàn sáwo àwọn pé onífàlàláwo ni ewé ni mùsùlùmí tó lóun kírun tó gbogbo awo ayé ló ṣe tán tó yẹ pé ìjà àfa rẹ̀ gan ní tó gbé sábẹ́ ìjà àfa rẹ̀ téye bá gbọ́ gan ẹ mọ̀ pé ọlọ́run gan kú sùúrù tọ́lọ́run bá sí ìdí tó bá tú àṣírí kọ̀rọ̀ kó wá hàn wá á gbàgbé ẹ̀sìn o tó bá tú àṣírí kọ̀rọ̀ ọlọ́run fi ní pé kọ̀rọ̀ yẹn fílẹ̀ fíbi ọlọ́run ọ̀hún ló wọ́n dájọ́ kọ̀rọ̀ àbòsí náà ni ẹ káwá ní àjẹ́nà yẹn o mùsùlùmí nìkan ni wà lè jẹ́nà àná Muhammad ló mú Islam wá bàbá tó bí ànábì ẹ̀sìn wo ló ṣe òótọ́ tó kóró nìyẹn ẹ̀sìn wo káwá kó gbogbo kìrìsìtẹ́nì yẹn ká kó wọn nù ná gbogbo kìrìsìtẹ́nì lákòónú ná gbogbo àwọn oníṣẹ̀ṣe lákòónú ná àwọn oníṣẹ̀ṣe tí wọ́n gbà sílámù láàyè tí wọ́n ní ẹ máa ṣe lọ tí wọ́n ní ẹ máa ṣe sílámù lọ gbogbo náà lẹ́kòónú ná ẹ kú iṣẹ́ o ẹ̀yin ará ẹ̀yin géètìmánù ná sẹ́kẹ́tì ilé ná sẹ́ẹ̀mọ̀ pa níyàn yín gan lọ́n fẹ́ lò ní níyàn tó dùnmọ́ mi ní harum ní amalihi Islam wo ní lẹ́yìn gan ṣe tẹ́ ń pinná fáwọn èèyàn káàkiri kí ló fún ọ náà ní evidence wọ́n tó jẹ́ mùsùlùmí pa àjẹ́nà lọ padà dé sí sọlọ́run ayé ọlọ́run sọ fún yín pé gbogbo mùsùlùmí nìkan ní wà lè jẹ́nà ayàwó tó bá sì mú ayàwá gbogbo ẹni mo lè sọ fún ọ pósítà wílù rẹ ni kì í ṣe bọ́lá ti sọ lọ́sọ ẹgbó tí ń bẹnu ayé ni iná lẹ́ ń pè báwọn lẹ́ ń pín báwọn tọ́lọ́ bá sì wàá mú yín kọ́lọ́ lóhun ò tiẹ̀ wá nífẹ̀ẹ́ sìn òun fi ẹ̀sìn ìyẹn sáré jẹ́ náà mọ́ ìwà lòun fẹ́ lò tí yín bá yín nù ẹ̀yin tẹ́ ń fi ẹ̀sìn pín náà tẹ́ ń fi ẹ̀sìn pín àlìjẹ́ náà káàkiri tọ́lọ́ bá mú yín kọ́lọ̀ ní yìí tí ẹ̀ wá wẹ̀sìn yín mọ́ ìwà rẹ̀ wọ́n fẹ́ lò bó ló ti lo ayé so lo ayé dáa bó lo ayé dáa so pààyàn lẹ́kún mùsùlùmí tó ń pààyàn lẹ́kún wọ́n náà wà jẹ́ náà bí mùsùlùmí tó mú ẹ̀tọ́ lẹ́tọ̀ tó gbé sọ́wọ́ tí fi ń sáyé àti kìrìsìtẹ́nì ìbáwọn kìrìsìtẹ́nì kan náà sanwó mọ́kà yín ẹ sì ń pinná fún wọn àwọn kìrìsìtẹ́nì kan ní ran yín mọ́kà ẹ sì ń pinná fún kìrìsìtẹ́nì ẹ̀yin tẹ́ ẹ̀ rí owó lọ Mọ́kà kìrìsìtẹ́nì kan wá jáde ó sì fún olóko lọ Mọ́kà ó sì lọ sí padà ẹ̀kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ọdún mẹ́jọ ẹ̀rí bíbo kìrìsìtẹ́nì kó lẹ̀ fún yín kẹfì bo ẹ̀ sì bo mọ́ṣáláṣí ẹ̀ sì tún pinná fún kìrìsìtẹ́nì bá yín ra ẹ́ńjìn sí mọ́ṣáláṣí ẹ̀fí tó ń fi ń pèrún tí gbogbo ayé ń gbọ́ ẹ̀ tún pinná fún ṣe rí Ọlọ́run ẹ̀sìn tí ẹ yẹ lòmíì gan bẹ́sìn bá yé yín ni ẹ mọ̀ pé Ọlọ́run ọba tí ó ṣe gbìjà ni ntọ́lọ́run fẹ́ lò tí ó fi pín àlìjánnà yẹn gan kò lè yí anybody yín gbogbo ẹni mo lè fi sọ ọba tí wọ́n ti ń pa kan ọkọ̀ tó máa jáde ìjọba gbọ́rọ̀ yìí mọ̀ pé kíni mùsùlùmí nìkan ni ó wà àlìjánnà Ọlọ́run kan fẹ́ dá wa láàmú ni bọ́lọ́run ti ṣe kò yẹ nìkankan nígbà tọ́lọ́run bí tí àná Muhammad tọ́lọ́run kéku sẹ́ tí Islam parí kò sí tọ́lọ́run fi kí ànábì tó ju ìwà lọ kò fi ẹ̀sìn kí ànábì pé àwọn ọlọ́sẹ̀ sí jù ṣé Ibrahim lẹ́sìn tí ń sìn
Ànábì Ibrahim tó náà wọ́n wáyé sí Islam ló sí ṣé Christian ló sí ẹ̀sìn wo lànà Ibrahim wọ́n sí Yusufu ẹ̀sìn wo ló sí Ismaila ńkọ́ Ànábì Yísá tí ń jẹ́ Jésù ànábì Ọlọ́run sí ni Ọlọ́run fi ìwà gba ẹ̀sìn lọ́wọ́ àná Muhammad bí àìbá sálábòsí ni Kristẹni ó máa ran ẹ̀sìn wa lọ́wọ́ a sì ń gbà wọ́n láàyè àwa gba nǹkan lọ́wọ́ wọn tán àmọ́ wa pinna fún wọn torí pé ẹni tó sọ fún wa pé mùsùlùmí nìkan ni wà lí Jánnà automatically ó ti há iná fún gbogbo àwọn tó kù ìwọ tó wá ń sọ̀n gan mo ń sọ fún pé ó bá lọ túbá ó rí ìyá tóun ti ń sọ fọlọ́run òun sọ pé bọ́lọ́run ti sẹ́nu tó bá túbá àfáà kan náà wá jáde wọlé ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní ẹ tí ó bá rí bẹ́ẹ̀ ẹni tó àwọn àfáà tó bá sọpọ́ ti pé tó tọ́ gbogbo kì í mùsùlùmí kankan wà jẹ́ náà ẹni kọ́ ló ń pa wọn sí Kristẹni orí ẹ̀ ò pé orí ẹ̀ kò pé àìmọye Kristẹni tó bẹ́tà mùsùlùmí mi 100% àìmọye mùsùlùmí tà lébi tọrọ Kristẹni bẹ́ńbẹ́ Kristẹni ó mú yàn tíbi ń pa yóò fún lóúnjẹ yóò ràn lọ́wọ́ mùsùlùmí ẹ̀ wà ń bẹ́ẹ̀ máa wòran a mùsùlùmí lówó lọ́wọ́ aláhùn ẹ mọ̀ wọ́n tí ya ń jẹ́nu ẹ̀sìn wa a nílẹ̀ lọ́wọ́ wọ́n kọ́ wọ́n sásí mi kalẹ̀ ọdún 6 ọdún 7 ẹ̀ ní rí nǹkan ṣe sí Kristẹni kan wà dé àdúgbò wà pé àfáà kílẹ̀ nídìí àìmọye àfáà tí lọ́n mẹ́rin ló bá Kristẹni ńlẹ̀ tí ò ní sọ bàbá wa ní kíjì pa bàbá mufti di àrọ́ lọ́mọ́sá yára wọn pẹ́ ẹ lọ gbé dáadáa tẹ̀fsírì wọn fún bí ọdún mélòó kan wọ́n ní Kristẹni ló gbé àbí ọwọ́ àṣetán wọn ṣe nínú tẹ̀fsírì tẹ̀mọ́tọ́mọ́ rìkọ́ọ̀dù ní NT ní AIT ẹ lọ gbé dáadáa Kristẹni ló gbé fáìmọye ọdún sáyẹn millions ti ń san fún 30 days ẹ ti pinná fún yòó náà yọ òun náà wọ náà àbí dey play secretary náà secretary tèmi ni pé gbogbo Kristẹni tí bá ń wo programs tẹ bá ti rí àfáà kan tí bá ní wúrúwúrú ẹ má fi bú ẹ̀sìn bọ́lọ́hun ti rán nu tọ́lọ́hun fẹ́ lò sínú ẹ má fi bú ẹ̀sìn Islam ò ṣe ẹ̀sìn yédèdè Islam ò ṣe ẹ̀sìn burúkú Islam kò kọ́ wa ní tí ò da Islam ò ní ká máa fẹnu ba èèyàn jẹ́ àná màá mọ̀ tá à ń tẹ̀lé òsè kọ̀ sí gbogbo tá à ń ṣe wọn má lọ kọ́ sí ànábì sẹ́mi pé bí ti ń bẹnu mùsùlùmí náà ń bẹnu Kristẹni náà táwọn ayé Kristẹni kan náà tí wọ́n máa fẹnu sọ pé Kristẹni kan lójú ọ̀nà ntí nífẹ̀ẹ́ kí Kristẹni ó wò pé torí pé èmi mò ń tẹ̀lé àti defend Islam ká mọ̀ pé mùsùlùmí Islam kì í ṣe ẹ̀sìn tí kì í ṣe ẹ̀sìn àbùkù Islam kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ẹni tí máa ń ṣe jàgídíjàgan òun ni kẹ́ẹ̀jí á mọ̀ pé bí wọ́n ti tọ́ ọ nìyẹn bóun ti fẹ́ lo ayé ẹ̀ nìyẹn mi ti ń sọ̀rọ̀ ṣe mùsùlùmí ni mí wàláì mùsùlùmí ni mí ibẹ̀ ni wọ́n bí mi sí ibẹ̀ ni mo dàgbà sí kọ̀ wá ní kí n máa ṣe wa o ìjẹ́ mùsùlùmí yẹn ò ní kí n ṣe wa o kí n ṣe ẹsẹ̀ gbé so kò sí ẹ̀sìn tí ò lábòsí nù àwa tá a bá jí alábòsí ẹ̀sìn òní kẹjá lọ jáwọ́ ẹjá lọ jáwọ́ mi ò fẹ́ lọ sí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ ìmáàmù lọ títí lẹ́nìí ó nídìí tí mo bá lọ́rọ̀ pásítọ̀ tó bú ọba ọlọ́run sì ní ká báyìí ó ṣe kíni kan tó ra foríjì ìfẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ náà ṣùgbọ́n torí àwọn tí wọ́n post bú tí bàbá yẹn bú ọba tí wọ́n post apology yẹn alábòsí ni kẹ́lẹ̀ post bàbá yẹn náà pé ó ti apologize fọba àtàwọn tí wọ́n bá jólólùfẹ́ ọba
tá ti ń gbé pé àwọn fẹ́ bú bàbá yẹn wọ́n lè mọ̀ pé tó bàbá yìí sí kí ni ó tọrọ àforíjì. èmi ò post ìbú bàbá yẹn tí n bá post ẹ ni nítorí bá ti post èyí tó fi apologize náà. tí kìrìsìtẹ́nì bá ti ń ṣe tó dáa tó bá ti jẹ́ ní tó níwà dáadáa èèyàn tèmi ni. tí mùsùlùmí bá ń sí èrè èmi ò bá wí o. tí mùsùlùmí bá ń sin tí ò da tí ń yànyàn jẹ tó ń jókòó lẹ́tọ̀ọ́ ẹlẹ́tọ̀ọ́ á bá wí. èmi ò kọ̀ọ̀kan mi ẹ̀sìn mi èmi ni mo ní mo sì mọ ẹ̀sìn mi ọlọ́run ní kírun kí n gbàgbọ́ kí n yọ sàká tí n bá lówó lọ́wọ́ kí n lọ ájì tí n bá lówó lọ́wọ́ sáwọn àlékún kí n sì mọ ọlọ́run mo sì ti mọ Allahu wahid ọlọ́run kan ṣoṣo ni kò lórogún ẹni kò sì lè gbìjà ọlọ́run sókè tó kù so o lè kọ́ mi lẹ́sìn tí n fẹ́ ṣe bí mo fẹ́ ṣẹ̀sìn mi ò lè kọ́ mi. gbogbo àwọn tó bá jálábò sí ẹ̀sìn ẹ̀yà lọ sinmi ẹ̀yà lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìrìsìtẹ́nì ẹ mọ̀ jẹ́ a máa fi èèyàn tó bá ti ṣe mistake bú mùsùlùmí mọ́. tí ẹnìkan bá ti ṣe mistake nínú Islam náà mùsùlùmí tó bá ti sọ̀rọ̀ tí ò da tá bá ti ń bú mùsùlùmí gbogbo àyè náà tá a dúró òṣìṣẹ́ náà lẹ́ ti ń padà ń bú. torí pé a padà rí pásítọ̀ míì náà tí ó jáde tí ó wí wòròwòrò bí yàrá tó wí wòrò ń jò ní nísìn ká máa fi gbogbo kìrìsìtẹ́nì ara a máa wo ẹ̀yin tẹ́ dá inú ẹ̀sìn yẹn a máa mọ̀ pé ẹ̀sìn ò kọ́ yín ní dédédé kìrìsìtẹ́nì ò kọ́ yín láburú kò kọ́ yín kẹ́ ẹ máa ríyàn fín kò kọ́ yín kẹ́ ẹ máa bà nǹkan jẹ́ so ìwà oníkálukú lóníkálukú ń wò ọlọ́run kó ṣàánú kó wa wá.